ẹ̀yin èèyàn lé lórí ọ̀rọ̀ ikú Mohbad la tún mú wá. Ìyáàfin Ògèdèǹgbé wọ́n sọ̀rọ̀ o. Wọ́n ní kí àwọn ọmọ Nàìjíríà kan gba àwọn o, wípé wọ́n fẹ́ da ọ̀rọ̀ ikú Mohbad lé orí ọmọ àwọn, wípé torí ọmọ àwọn kọ́ ló pa Mohbad. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo update yìí. Wọ́n ní kí àwọn ọmọ Nàìjíríà má jẹ́ kán fi ọwọ́ ọlá gbá wọn lójú o. Wọ́n ní abẹ́rẹ́ tí wọ́n fún Mohbad kọ́ ló pa Mohbad o. Wọ́n ní pé nǹkan tí wọ́n pe nọ́ọ̀sì fún, wọ́n ní nọ́ọ̀sì Fèyí tó fún Mohbad lábẹ́rẹ́. Wọ́n ní àwọn ọlọ́pàá ní àwọn kàn fẹ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ni. Wọ́n ní màmá wa Ògèdèǹgbé tó jẹ́ màmá Fèyí, wọ́n ní wọn ò mọ̀ wípé wọ́n fẹ́ da ọ̀rọ̀ yìí lé ọmọ àwọn lórí ni. Wọ́n ní bí màmá wa Ògèdèǹgbé ṣe jáde síta nìyẹn, tí wọ́n bẹ̀rẹ̀ sí í pariwo wípé kí àwọn ọlọ́pàá fi àwọn ọmọ àwọn sílẹ̀, wípé ọmọ àwọn kò ń ṣe ẹni tó lè pa Mohbad. Màmá wa Ògèdèǹgbé yìí tún tẹ̀síwájú pé látìgbà tó ti parí èsì àyẹ̀wò yẹn autopsy ti Mohbad, wọ́n ní wọn ò gbé èsì àyẹ̀wò jáde o. Wọ́n ní ṣe ni wọ́n sọ pé èsì àyẹ̀wò ò tíì jáde, tí àwọn ò mọ èsì nǹkan tí irú ikú tí ó pa olóògbé. September 12 ni olóògbé jáde láyé. Àtìgbà tó dẹ̀ ti jáde láyé ni wọ́n ti ń ṣe autopsy tí àti rí èsì autopsy jáde o. Wọ́n ní wọn ò rí autopsy gbé jáde. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n mú Fèyí mọ́lẹ̀, ni wọn ò jẹ́ kí Fèyí kúrò ní àtìmọ́lé àwọn ọlọ́pàá. Wọ́n ní ìyàwó Ògèdèǹgbé ní Fèyí ò kí ń ṣe ayédèrú nọ́ọ̀sì o, wípé gbogbo àwọn tí wọ́n ń treat kò tí ì yíwọ́ rí, wípé ó mọ nǹkan tó ń ṣe, wípé wọ́n kàn fẹ́ da ọ̀rọ̀ lé ikú olóògbé lé ọmọ àwọn lórí ni. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé látijọ́ ẹ̀ láti wà lórí ọ̀rọ̀ yìí, tá ti ń mú update lórí ọ̀rọ̀ ikú Mohbad wá. Látìgbà tí àwọn ọlọ́pàá ti ní wọ́n máa gbé autopsy jáde, a máa gbúròó èsì autopsy. Everyday ni wọ́n ní pé èsì autopsy ò tíì jáde, èsì autopsy ò tíì jáde. So ẹ̀yin èèyàn lé, wọ́n mú àwọn 5 sí àhámọ́, èyí tó jẹ́ Naira Marley, Sam Larry, nọ́ọ̀sì èyí tí màmá wa Ògèdèǹgbé ń sọ̀rọ̀ nípa èyí, prime boy èyí tó jẹ́ ọ̀rẹ́ olóògbé àti ọ̀rẹ́ olóògbé tó lọ pe nọ́ọ̀sì. Àwọn 5 yìí ni wọ́n mú sí àhámọ́ ọlọ́pàá. Lẹ́yìn tí wọ́n ti mú wọn sí àhámọ́ ọlọ́pàá, a ti gbọ́ any update lórí ọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n kété tá bá ti gbọ́ any update, a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Ṣùgbọ́n Fèyí, èyí tó ń jẹ́ ọmọ ìyàwó Ògèdèǹgbé yìí ó ní wọ́n ní prime suspect tí ó pa olóògbé. Màmá wo Ògèdèǹgbé dẹ̀ ń jáde pé ọmọ wọn kì í ṣàpàyàn, kán má da ẹjọ́ lé orí ọmọ àwọn. Ẹ̀yin èèyàn lé, ìdí tí a tún fi ń sọ ọ̀rọ̀ yìí, tá fi mú update wá fún yín ni lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ DNA èyí tí wọ́n ṣe, tí wọ́n ní Wùmí ṣe. Wọ́n ní àwọn ẹbí Wùmí, wọ́n sọ síta wípé wọ́n ti ṣe DNA o, wípé olóògbé ló ní ọmọ. Ṣùgbọ́n àwọn ènìyàn ń béèrè question o. Àwọn ènìyàn ń béèrè lọ́wọ́ wa wípé autopsy DNA tí wọ́n ṣe yìí, wípé kí ló dé tó jẹ́ pé bàbá olóògbé àti ìyá olóògbé ò tẹ̀lé wọn lọ síbi tí wọ́n ti lọ ṣe DNA. Wípé kí ló dé tí ó jẹ́ pé àwọn fámílì Fèyí nìkan ni wọ́n lọ síbẹ̀. Wọ́n ní pé kí ló dé tó jẹ́ pé wọn ò gbé èsì DNA yìí sí orí afẹ́fẹ́ kí gbogbo àwọn ènìyàn rí èsì DNA yìí. Wọ́n ní àwọn ń gba àwọn ènìyàn ní ìmọ̀ràn wípé kí wọ́n lọ ṣe DNA yẹn níbòmí. Wípé kó jẹ́ pé bàbá olóògbé àti ìyá olóògbé ni wọ́n máa mú ọmọ yẹn lọ sí ọ̀dọ̀ dókítà míì tí wọ́n ti máa ṣe DNA. Kó má jẹ́ àwọn fámílì ìyàwó ni wọ́n máa lọ ṣe DNA yẹn. Àwọn nǹkan táwọn èèyàn sọ nìyẹn.
ẹ jẹ́ ká máa gbọ́ update lọ. Màmá wa Ògèdèǹgbé ní akọ́ṣẹ́ nọ́ọ̀sì ní Fèyí o, wípé ilé ìwòsàn aládàáni kan ló ti ń kọ́ṣẹ́ ní Ogun State, wípé látìgbà tó dẹ̀ ti ń kọ́ṣẹ́ gbogbo àwọn ará àdúgbò òun ló ń tọ́jú gbogbo wọn, wípé kò dẹ̀ sí èèyàn kankan àbí nǹkan burúkú tó ti ṣẹlẹ̀ látìgbà tó ti ń tọ́jú gbogbo àwọn ará àdúgbò. Àwọn ènìyàn tó ń gbé àdúgbò wọn gan, wọ́n gbẹ̀rí Fèyí, wọ́n gbẹ̀rí ẹ̀jẹ̀ wípé kì í ṣe ẹni tó ń fa wàhálà, wípé wọ́n ti ń gbé àdúgbò yẹn ó ti lé ní bíi ọdún tó ti pẹ́, wípé kò dẹ̀ sí wàhálà kankan tó ṣẹlẹ̀ ládùúgbò yẹn rí. Update tí a gbọ́ lórí ọ̀rọ̀ ikú Mohbad, ẹ mọ̀ pé ìgbìmọ̀ tí àwọn ìjọba gbé kalẹ̀ pé wọ́n máa pe gbogbo àwọn ẹlẹ́rìí, wọ́n máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. A gbọ́ wípé wọ́n ti mú awakọ̀ èyí tó wa ọkọ̀ lọ sí Ìkòròdú ní ọjọ́ tí wọ́n ní Prime Boy àti Mohbad jà. So ẹ̀yin èèyàn ilé, tá bá tún gbọ́ update mi, a tún máa mú wá fún yín. A dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrótì yín. A dẹ̀ ń sọ̀rọ̀ nípa update ikú Mohbad. Justice for Mohbad, justice for Mohbad, justice for Mohbad. Please share this video, like and subscribe. God bless you all.